Orúkọ mi ni Ejiro Amos Tafiri, mo dẹ̀ jẹ́ amúnidára, that is fashion designer. Èmi dẹ̀ ni olùdarí ilé iṣẹ́ Ejiro Amos Tafiri. A dẹ̀ máa ń ṣe iṣẹ́ ká máa design àti ránṣọ àti ta aṣọ obìnrin ní ilẹ̀ èdè Yorùbá Nàìjíríà. Nǹkan tí mo fẹ́ dàgbà tí mo ti ń dàgbà ni mo fẹ́ di doctor. Ìyẹn jẹ́ àwọn tó máa ń mú ara èèyàn yá. Láti ìgbà tí mo ti wà kékeré ni wọ́n sọ fún mi pé mo jẹ́ very good science student. So àwọn òbí mi gbogbo àwọn ẹbí wa wọ́n ti sọ pé doctor wa. So mo ti ń rò pé mo máa di doctor ìgbà tí mo bá dàgbà. Nígbà tí mo wà ní secondary school níbi SS1, mo ń ṣe science student láti fi di doctor náà, but mo wá ń ṣe agric science bí vocational subject, iṣẹ́ ọwọ́. A máa ń ṣe subject tó jẹ́ iṣẹ́ ọwọ́. Agric dẹ̀ ni tí mo mú, but olùkọ́ wa ń gbà yẹn wọ́n wà lóyún, so wọn ò lè kọ́ wa dáadáa. Mo dẹ̀ fẹ́ gba A1 nígbà yẹn, mo fẹ́ gba excellent mark. So wá ní pé kí n lọ wá subject máa ṣe tó máa jẹ́ pé tẹ̀yìn máa kọ́ wa, màá dẹ̀ rí A1 yẹn gbà easily kí n tó lọ máa fi kẹ́mbà jà àwọn chemistry, physics àti biology, kí n tó lọ máa bá wọn jà fi gba A ní wọ́n gba easy A nínú eléyìí. Nǹkan tó mú mi lọ bá clothing and textile nìyẹn. Ọjọ́ tí màá dẹ̀ bẹ̀rẹ̀ course yẹn, a lọ sí excursion ní Yaba Tech bí mo ṣe discover fashion nìyẹn. Àti ọjọ́ yẹn kẹ̀dẹ̀rẹ́ ni mo ti mọ̀ pé mo fẹ́ change láti jẹ́ doctor, mo fẹ́ di olù. Orúkọ mi ni Ejiro Amos Tafiri, mo dẹ̀ jẹ́ amúnidára, that is fashion designer. Èmi dẹ̀ ni olùdarí ilé iṣẹ́ Ejiro Amos Tafiri. A dẹ̀ máa ń ṣe iṣẹ́ ká máa design àti ránṣọ àti ta aṣọ obìnrin ní ilẹ̀ èdè Yorùbá Nàìjíríà. Nǹkan tí mo fẹ́ dàgbà tí mo ti ń dàgbà ni mo fẹ́ di doctor. Ìyẹn jẹ́ àwọn tó máa ń mú ara èèyàn yá. Láti ìgbà tí mo ti wà kékeré ni wọ́n sọ fún mi pé mo jẹ́ very good science student. So àwọn òbí mi gbogbo àwọn ẹbí wa wọ́n ti sọ pé doctor wa. So mo ti ń rò pé mo máa di doctor ìgbà tí mo bá dàgbà. Nígbà tí mo wà ní secondary school níbi SS1, mo ń ṣe science student láti fi di doctor náà, but mo wá ń ṣe agric science Nigeria. Wọ́n dẹ̀ most of the time àwọn ọ̀dẹ̀ ló máa ń san owó. So fashion yìí ti gbé mi lọ sí ibi gíga. Mo dẹ̀ ti gba a lot of awards tó máa ju bí 20 lọ. Mo ti gba award ní Nigeria. Mo ti gba African Icon of Hope award ní fashion. So mo ti gba award gan. Gbogbo àwọn parents mi, àwọn ẹbí wa gbogbo wọn ti wà very proud. Mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa entrepreneurship nígbà fashion. Mo ti di speaker. Mo máa lọ sọ̀rọ̀ ní àwọn women events, youth events láti lọ encourage àwọn èèyàn kan follow dream wọn. So fashion yìí ti ṣe bẹ́bẹ́ nílé ayé mi. Ó dẹ̀ ti mú ọlá àti ọlà wá sínú ayé mi náà. So inú mi dùn pé èrò ọkàn yẹn wá sí ọkàn mi. Mo dẹ̀ tẹ̀lé iṣẹ́ tí Ọlọ́run sọ pé kí n ṣe. Mo dẹ̀ ṣe dáadáa. Inú mi dùn. When you dey hustle night and day, someday bub. Àwọn ìdojúkọ pọ̀, omi kì í fi ọkàn sí ìdojúkọ. But majorly ìdojúkọ tí mo bá pà ní iṣẹ́ yìí ni pé acceptance. Káwọn ẹbí wa, àwọn òbí mi, àwọn ọ̀rẹ́, àwọn classmates, àwọn teacher wa kan tó gbà pé ó fẹ́ lọ ṣe fashion, ó dẹ̀ máa di èèyàn pàtàkì láyé. Gbogbo wọn lọ́rọ̀ pé mo fẹ́ fi ayé mi fi ṣeré. Mi ì fẹ́ ṣe nǹkan gidi, mi ì fẹ́ dé èèyàn ńlá. But inú mi dùn pé ní
ní ilé ayé tó wà ní right now gbogbo wọn ti rí pé nǹkan dídá ní iṣẹ́ ọwọ́. Everybody were proud, everybody fẹ́ associate pẹ̀lú fashion tí mo ń ṣe, pẹ̀lú brand tí mo ti build. So main challenge tí mo rí nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ yìí nìyẹn. Ìgbà tí máa study ẹ̀ ní school, ìgbà tí máa ṣiṣẹ́, ìgbà tí mo kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́, ìgbà tí máa dálé iṣẹ́ lẹ́ẹ̀ náà, àwọn ọ̀rẹ́, àwọn family, àwọn ẹbí, ó wà very challenging kí gbogbo wọn accept iṣẹ́ tí mo fẹ́ ṣe. Then of course mo bẹ̀rẹ̀ like as very small business pẹ̀lú 40,000 naira. So kò ń ṣe pé mo rí investment àbí owó kan tí mo lọ dà sínú iṣẹ́ yìí. So mo really grow ẹ̀ láti kékeré fúnra mi ni àtàwọn èèyàn tó bá mi ṣiṣẹ́. So it was a labour of love. Bó ṣe máa ń sọ pé mo ṣiṣẹ́ yẹn, mo mú gidi nínú iṣẹ́ yẹn wá pẹ̀lú iṣẹ́ kárakára. So àwọn challenges tó wà níbẹ̀ ni of course normal challenges táwọn entrepreneur máa ń go through with support from the government, from the bank, then knowledge no. Though mo study fashion in Nigeria, but that's not enough, you know. So mo máa ń lọ sí internet láti lọ kàwé sí, mo máa ń make sure pé mo reach out to international community láti mọ nǹkan tó ń lọ ní fashion ní international scene. So ìyẹn máa ṣe kárakára ni ìyẹn ò ní focus sí gbogbo nǹkan tí ó ń stand in the way láti dé ibi tí èèyàn fẹ́ dé ní ilé ayé èèyàn. Ìyẹn máa ṣe tunnel vision wa, èèyàn máa focus sí nǹkan tí èèyàn bá fẹ́, nǹkan tí mo dẹ̀ ṣe nìyẹn. So mo kì í rí challenges bíi challenges, mo kàn máa ń rí wọn bíi stepping stone.